Gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jugba Master Channels ni mo kí ẹ kú dédé àsìkò yìí. Àsìkò ọ̀rọ̀ ìlú, Ọlọ́run á kó wa yọ. Ibi tí bẹ̀rẹ̀ náà rèé. Tó fi máa wá di nǹkan ńlá mọ́ wa lọ́wọ́. Kò wá lódidi, gbogbo ohun tá à ń sọ yìí náà, Boko Haram, ISWAP, gbogbo ẹ̀ kì í ṣe pé odidi náà ló wà. Wọ́n bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀. Wọ́n fi ń lọ̀ wá, a dẹ̀ ń gbà á. Individual náà ló máa ń bẹ̀rẹ̀, èèyàn kọ̀ọ̀kan. Tó bá yá wọn á di méjì, wọn á di mẹ́ta, láwọn tírò wọn bá jọjọ. Arákùnrin kan, màá lo fídíò ẹ̀ ráńpẹ́. Olórí ẹ̀sìn Islam, oníwàásí ni, Haúsá ni, bóyá Fúlàní ni, Haúsá ni, ṣùgbọ́n tá a mọ̀ ni pé Northerners ni. Ó ní àwọn alátìlẹyìn ní mọ́ṣáláṣí ẹ̀, ibi tó ti máa ń ṣe wáàsí, ṣùgbọ́n àwọn tó ń tẹ̀lé jù, tán pọ̀ jù ńbẹ̀, àwọn bíi àwọn àlùmọ́jèrì yẹn ni. Àwọn tí wọn ò rí n tí wọ́n jẹ, àwọn aṣalẹ̀ jẹun. Ṣùgbọ́n gbogbo wáàsí ọkùnrin yìí, àwọn tó bá ti ń tẹ̀lé dáadáa, tí wọ́n bá ti wo fídíò yẹn, wọ́n á mọ ohun tí mò ń sọ. Gbogbo wáàsí ẹ̀ kólekóle ni. Gbogbo wáàsí ẹ̀ wáàsí aburú ni. Gbogbo wáàsí ẹ̀ wáàsí ìpààyàn ni. Northerners ni. Ilẹ̀ Haúsá Fúlàní ló ti wá. Ṣùgbọ́n tó wá ń ba èèyàn lọ́kàn jẹ́ ni pé àwọn aláṣẹ, àwọn agbófinró, a rò wípé wọ́n ti pe ọkùnrin yìí rí pé kó wá. Bí wọ́n ṣe máa ń pe àwọn míì tí wọ́n bá ń bú ìjọba tàbí sọ̀rọ̀ sí ìjọba pé kán wá sọ tẹnu wọn. A mọ̀ o, a kàn allege wọn ni pé a mọ̀ bóyá wọ́n ti pè rí o. Tí wọ́n bá dẹ̀ ti pè rí, nǹkan ẹyọ kan tá a mọ̀ ni pé arákùnrin yìí ò sinmi. Ó máa ń sábà fi hàn lórí àwọn wáàsí ẹ̀ pé òun ò fẹ́ Kìrìsìtẹ́nì kí wọ́n pín ìlú yìí láwọn àkókò kan. Ó ní kán pín ìlú torí àwọn ò tiẹ̀ ṣetán láti máa gbọ́ àwọn orúkọ Kìrìsìtẹ́nì. Ó máa ń dárúkọ àwọn orúkọ Kìrìsìtẹ́nì, a ṣetán láti bá wọn gbé. Àwọn ọ̀rọ̀ arákùnrin gan, ó tó kéèyàn ó kórìíra ẹ̀sìn yẹn, nítorí pé èmi ò feel pé ayé le tó bẹ́ẹ̀. Eléyìí tó wá ṣe yìí, tí mo gbé wá yìí, láàrin ìṣẹ́jú kan péré ni. Torí arákùnrin yìí tí ó padà yóò le ju ti Boko Haram, ISWAP lọ, tí àwọn aláṣẹ bá ń wòóràn. A dẹ̀ máa ń sọ, kéékèèké la ti ń pé kan ìrókò, tó bá dàgbà tán, apá ò ní ká. Arákùnrin yìí, ó gbé fọ́tò pásítọ̀ kan, bóyá evangelist, ó gbé sórí ẹ̀rọ ayélujára. Ó wá kó owó dání. Ó place ẹ̀ bóyá bíi ransom pé anybody tó bá lè pa ọmọkùnrin yẹn, wòlíì yẹn, ó máa gba 1 million naira. Kò ṣẹ̀ṣẹ̀ máa fi bó ṣe kórìíra Kìrìsìtẹ́nì tó hàn nínú wáàsí ẹ̀. Ta ni máà yìí? Agbára wo ló ní? Irú ẹ̀sìn wo ló ń ṣe? Àṣẹ wo ló ní láti gbé fọ́tò ènìyàn ẹlẹ́ran ara wípé ẹni tó bá lè pa kó gé orí ẹ̀ wá fóun, yóò gba 1 million naira. Àwọn aláṣẹ, àwọn agbófinró, àwọn authority, àwọn agent, security agent, tí wọ́n máa ń rí àwọn tó ń bújọba àtàwọn olóṣèlú, tí wọ́n máa ń pè wọ́n pé kán wá wí tẹnu wọn, ṣé wọn ò tíì rí fídíò yìí? Ṣé wọ́n ti pe máà yìí? Lórí kíni? Ẹ̀tọ́ wo ló ní láti gbé fọ́tò èèyàn sórí ẹ̀rọ ayélujára? Àwọn tó dẹ̀ ń wá mọ́ṣáláṣí ẹ̀, inú mọ́ṣáláṣí ló ti sọ o. Àwọn tí wọ́n sọ wípé káwọn èèyàn wá gba ẹ̀sìn tiwọn, ẹ̀sìn tí àwọn ń ṣe ní ọ̀nà pákáleke, torí a rí àwọn Yorùbá àtàwọn ẹ̀yà míì
tí wọ́n ń ṣe ẹ̀sìn yẹn tí wọ́n dẹ̀ ń ṣe lọ́nà àlàáfíà. Kódà báwọn èèyàn ṣe ń sọ pé nǹkan tí ìwé wọn sọ rèé tó sọ rèé, wọn ò ń ṣe apààyàn, wọn à dẹ̀ ní í ṣe láéláé. Àwọn èèyàn àlàáfíà tí ò ń ṣoníjàgídíjàgan wà nínú ẹ̀sìn yẹn, ṣùgbọ́n àwọn tí wọ́n á ń gbé ṣàríà bọ̀, ara wọn larákùnrin yìí o. Àkíyèsí tí à ń fọgbọ́n pè fáwa Yorùbá tá a jẹ́lẹ́sìn Mùsùlùmí ni pé ká ṣí ọpọlọ wálẹ̀, ká jẹ́ kórí wa pé tẹ́ ẹ bá ti gba nǹkan tí wọ́n láwọn ń gbé bọ̀, wọn ò ní wẹ̀yìn wò láti lò ó fún yín láti gbẹ̀mí yín. Ọmọ náà làárán sí náà ni wọ́n fi ṣe. Gbogbo ọ̀nà tí àwọn Mùsùlùmí Haúsá Fúlàní tí wọ́n ń gbà ṣe ẹ̀sìn wọn, ó ti ní ọwọ́ kan míì nínú, kò lè jẹ́ ẹ̀sìn téèyàn ń ṣe fọ́lọ́run. Àwọn Northern Muslim, wọ́n ń practice ẹ̀sìn yẹn lọ́nà radicalism. Ìdí nìyẹn tó fi fààyè gba àwọn Boko Haram, afẹ̀míṣòfò, ISWAP àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n fi ń pè wọ́n ní freedom fighter. Nítorí òṣèlú ni ṣàríà tí wọ́n mú le kòkòkò. Nítorí àti gba olè ní Islamization tí wọ́n ń dọ́gbọ́n ẹ̀. Kí lọmọkùnrin yìí ṣe? Mo mọ̀ pé béèrè tí ó máa wà lọ́kàn yín nìyẹn. Ìtọ́mọkùnrin yìí ṣe tó fi ní kán máa wá ẹ̀mí ẹ̀ kiri, kán dẹ̀ gé orí ẹ̀ wá, kò kọjá pé ọmọkùnrin yìí advise ẹ̀, evangelist yẹn advise ẹ̀ wípé kó yéé máa fi bó ṣe hate àwọn Kìrìsìtẹ́nì, kó yéé máa fi hàn lórí àwọn ètò tó ń ṣe. Ṣé rí i pé lásìkò yìí a nílò láti ṣí orí wa sílẹ̀, ká dẹ̀ pe ìjọba kọ́mọkùnrin yìí dẹ̀ pariwo síta kó má lọ sá pamọ́. Torí pé ẹlòmíì máa lọ sá pamọ́, wọn ó sì padà gbẹ̀mí ẹ̀ ni, tẹ́ ẹ̀ ní gbọ́ nǹkan kan mọ́. À ń rọ àwọn aláṣẹ láti invite ọmọkùnrin yìí, ìyẹn ẹni tó ṣe fídíò yìí. À ń rọ àwọn aláṣẹ láti pe láti tẹ̀lé ọmọkùnrin yìí tí wọ́n ní wọ́n fẹ́ pa yìí, kán lè dáwọ́ irú ẹ̀, kán lè fọwọ́ ẹ̀ bọlẹ̀. Ẹ̀kọ́ wo ló ń kọ́ àwọn tó wà lẹ́yìn ẹ̀ tí wọ́n ń tẹ̀lé? Bá a ṣe gbọ́, èrò pọ̀ lẹ́yìn ẹ̀. Irú ìwà wo làwọn tó wà lẹ́yìn ẹ̀ máa hù? Kí ni wọ́n padà dà lọ́la tí wọ́n bá rí màá yẹn pa, tí wọ́n gé orí ẹ̀, tí wọ́n gbé lọ mọ́ṣáláṣí tó dẹ̀ fún wọn lówó? Ẹgbẹ́ wo ni wọ́n máa dálẹ̀ yẹn? Ẹgbẹ́ afẹ̀míṣòfò. À ń jèkuru kọ́ tán. Àwọn pípù yìí, àwọn northerners yìí, wọ́n tún gbọ́n owó ẹ̀ sáwo. Ọmọ Nàìjíríà, ṣé ẹ rí i pé arákùnrin yẹn ò gbọ́dọ̀ mú jẹ? Kò gbọ́dọ̀ mú jẹ o. Ẹ jẹ́ a wo fídíò yẹn. Wallahi ne alƙawarin naira miliyan 1 ga duk wanda ya yanko min kan wannan mutumin. Miliyan 1 ce cash. Kai idan ma wanda zai yanko kan wannan yana ganin cewa miliyan 1 ta masa kaɗan, ka yanko kai min kuɗin tsiya in ƙara maka kan wannan miliyan 1. Dearly beloved brothers and sisters in Christ, this is an Islamic cleric, a Muslim preacher, a Malam that preaches. This is a mosque. He is placing a 1 million naira ransom on the head of this Christian brother for anybody that can kill this Christian brother and cut his neck and bring for him. Hi. Northern Christians, we just. Ṣé rí i pé tó bá mú jẹ, yóò tún ṣerú ẹ̀ fún àwọn Kìrìsìtẹ́nì. Ojú Kìrìsìtẹ́nì yìí ó ń rí lórílẹ̀‐èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ àwọn pípù yìí náà ló ń gbalẹ̀ onílẹ̀ káàkiri. Tí ọmọ Yorùbá bá dánrú ẹ̀ wò, kò fẹ́ sí sáúdánà kan tó lọ ibì kan àbí ọmọ Yorùbá tó ní àwa la ni bí, ọmọ Nàìjíríà ni wá, ẹ̀sìn tiwa lẹ gbọ́dọ̀ ṣe. Tó bá wá já wọn ni wọ́n ń ṣe gbogbo ẹ̀, táwọn èèyàn sì ń tẹ̀lé ọ̀nà tí wọ́n fẹ́ gbà ṣe ẹ̀sìn tiwọn. Ẹ rí i pé àwọn ènìyàn náà ò yàtọ̀ sí terrorist. Tí odidi olórí mọ́ṣáláṣí kan tó lérò lẹ́yìn bá lè sọ pé kán lọ gé orí èèyàn wá, orí Kìrìsìtẹ́nì, orí evangelist, orí pásítọ̀, tí a bá padà gbọ́ nǹkan kan lórí ẹ̀sùn yìí pé wọ́n ti gbé e, yóò ṣe bẹ́ẹ̀ dùn yàn pé irú ìlú wo la wà yìí, irú àwọn agbófinró wo la ní, irú àwọn agency wo la ní, irú àwọn authority wo la ní
ẹ má jẹ́ ó jẹ́ pé àwọn tó bá ń ta sí ìjọba nìkan, àwọn tó sì ń ta sí ìjọba tó bá jẹ́ lórí òótọ́ ẹ̀yin náà ẹ blend kí gbogbo ò lè bá a dáa ni, ṣùgbọ́n tó bá jẹ́ lórí àbòsí àti irọ́ àníkẹ́ ẹ má gbé ẹni tó bá yẹ kófin gbé. Òfin gbé ẹni yìí láti fi ransom owó mílíọ̀n 1 million sílẹ̀ fẹ́ni tó bá pa ènìyàn tó dẹ̀ sọ sórí afẹ́fẹ́ nítorí pé ẹni yẹn advise ẹ̀. Irú belief wo leléyìí? Àwa ní nǹkan kan náà ni wá. Ọmọlúàbí nìran ọmọ Yorùbá kì í ṣe ìran ẹranko. Báwo la ṣe jẹ́ nǹkan kan náà? Ìgbàgbọ́ nínú ẹ̀sìn wa kò dọ́gba. Àwọn tó ń ṣerú ẹ̀sìn tiwọn wọn ò mú ní pákáleke àwọn ẹlẹ́sìn mùsùlùmí ọ̀dọ̀ wa. Ìwọ̀nba làwọn tó mú ní pákáleke. Tẹ́ ẹ bá dẹ̀ wo traces wọn, ẹ̀jẹ̀ àwọn ará bí wà lára wọn. Nǹkan kékeré ni tiwọn. Béèyàn pé ọmọ ara ẹ̀ lọ́mọ ọkọ, wọn ó pè lọ́mọ ọkọ. Bó pera ẹ̀ lọ́mọ àlè, wọn ó pè lọ́mọ àlè. Àìmọye ọmọ àlè nínú ilé ọmọ ọkọ. Ṣùgbọ́n àwọn eléyìí tí wọ́n ti pọ̀ jù, ransom 1 million kan fi pa evangelist. Olórí ẹ̀sìn mùsùlùmí kan ló sọ bẹ́ẹ̀ o. Ẹ wo bí wọ́n ṣe sọ ẹ̀sìn mùsùlùmí dà. Bẹ́ẹ̀ bá wá ní bí wọ́n ṣe dálẹ̀ nìyẹn, aṣíwájú wọn tó sọ nìyẹn, kì í ṣe gbogbo ọmọ Yorùbá ló ń ṣe bẹ́ẹ̀ o. Ìran àwọn ẹranko yìí, wàhálà tí wọ́n fẹ́ dálẹ̀ lórílẹ̀-èdè yìí pọ̀ o. Ẹ̀yin Kristẹni, ẹ má wòran. Tá a bá ní ẹ má wòran, irú ọ̀rọ̀ arákùnrin yìí, ó yẹ kí everybody dìde ni o. Tó bá jẹ́ Kristẹni kan ló sọrú ẹ̀ sí mùsùlùmí, ẹ mọ̀ pé wọ́n sọrú blasphemy ọ̀rọ̀ rádaràdá yìí náà sí ìyàwó bàbá wa, ìyá wa obìnrin àkọ́kọ́, Excellency Olúrẹ̀mí Tinubu nígbà yẹn. Tí wọ́n bá máa fọlọ́pàá gbé àwọn pípù yìí, tọ́lọ́pàá dákẹ́jẹ́, tẹ́ ẹ̀ ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe, ẹ rí wípé wọ́n máa gògò sí ni. Wàhálà yẹn tó bá wá búrẹ́kẹ́, agbára yín ò ní ká. Ọ̀nà àti dá ẹgbẹ́ afẹ̀míṣòfò míì sílẹ̀ lọkùnrin yìí bẹ̀rẹ̀ o. Ẹ má jẹ́ ó ṣeé ṣe o. Àwọn sọ pé a sọ bẹ́ẹ̀ ńgbà náà, ṣùgbọ́n táràlú ń fẹ́ ni pé àlàáfíà. Ẹ fọwọ́ òfin gbé arákùnrin, kò gbọdọ̀ lọ bẹ́ẹ̀ o. À ń retí o, kò gbọdọ̀ lọ bẹ́ẹ̀. Ìkànnì Jùgbà Masàlẹ̀ tí ń wò wá, Bitter Truth lórúkọ ètò tiwa. Ṣeun Agboola lórúkọ tèmi. Wàhálà míì tó leléyìí.